gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Thursday October 30 ọdún 2025 tá a wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, àtọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín pátá nínú wọn máa dùn láti ràn yín lọ́wọ́ láti gbárùkù tì yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi làkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́, mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín. Ẹ rí dájú pé ẹ bá wọn ṣe pẹ̀lú òtítọ́ àtòdodo lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ó ṣeéṣe kí pressure fẹ́ pọ̀ púpọ̀ fún yín lọ́nàkọ́nà. Stress lè pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní láàrin àwọn ènìyàn. Rí dájú pé ẹ fi ọpọlọ pípé bá wọn ṣe láàyè iṣẹ́ náà. Rí dájú pé ọpọlọ pípé lẹ máa lò lọ́jọ́ tòní láti jẹ́ kí gbogbo nǹkan lọ dáadáa. Ẹ sì rí dájú pé ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo. Nǹkan ò ní pẹ́ rí bí ẹ ti ṣe ń fẹ́ láìpẹ́ ọjọ́ tòní. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ó dára púpọ̀ kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ènìyàn tó rọ̀gbà yín ká. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe lọ́jọ́ tòní kẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí kẹ̀ṣẹ̀ alábàápàdé àwọn ọ̀rẹ́ tuntun àtàwọn èèyàn tuntun ló gbèsè ayé yín látàrí pé ìrínisí yín lọ́jọ́ tòní ajẹ́ tó ṣe é bá fanimọ́ra púpọ̀. Ọjọ́ tòní sì rí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí láti wà láyìíká yín púpọ̀. Ó dára púpọ̀ kí ẹ bá àwọn èèyàn ṣe. Tẹ bá báwọn èèyàn ṣe lọ́jọ́ tòní, tẹ bá nawọ́ ìfẹ́, àwọn náà àfífẹ́ bá yín lò dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa enjoy company dáadáa lọ́jọ́ tòní o. Tó sì jẹ́ pé wọ́n á ṣe tán láti gbárùkù tì yín, láti dúró tì yín. Kódà ọ̀pọ̀ yín gan ó ṣeé ṣe kí ẹ ṣe alábàápàdé ẹni tó ṣe pé ìbáṣepọ̀ yín jọ máa di gbére lọ́jọ́ tòní. Kẹ́rí dájú pé àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ. Kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe lọ́jọ́ tòní káwọn èèyàn fẹ́ ṣe ọ̀tá yín lọ́nà bákan. Ẹ má fàyè gba kẹ́nikẹ́ni ṣì yín lọ́nà lénìí. Kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kẹ́sì tún rí dájú pé ẹ tún gba nọ́ńsẹ̀nsì náà pẹ̀lú. Ẹ rí dájú pé ẹ gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára pẹ̀lú ènìyàn tó ṣe é pé a máa ṣèṣe bí ìgbà pé òun fẹ́ dúró tì yín, a máa ṣèṣe èèyàn dáadáa sí yín tó sì jẹ́ pé kò wá dáadáa fún yín rárá o. Lọ́jọ́ tòní ohun tó ń sọ sí yín lọ́kàn òun ni kí ẹ finú tán o. Inú yín ni kẹ́ mọ̀, ẹ má mọ̀nú ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Lénìí kò dára kẹ́ ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá lénìí o. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín fẹ́ pàdánù owó lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ má fèní kówó lórí bísínẹ́sì, ẹ má fèní bẹ̀rẹ̀ nǹkan tuntun rárá kò dára o. Àkókò yóò dára rárá látàrí pé tí ẹ bá dáwọ́ nù lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó láwọn àkóbá tó pọ̀ tó máa ṣe fún yín. Kẹ́ kíyèsára, ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ fi wá bí àárín ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ṣe fẹ́ gún régé. Ááwọ̀ àbí ìjà tó bá wà láàrin ẹ̀yin àti èèyàn tó súnmọ́ yín tẹ́lẹ̀ wá bóyá fẹ́ yanjú lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò, ẹ mọ́kàn balẹ̀, kẹ́ sì kíyèsára dáadáa pẹ̀lú àwọn kan níyìn pàápàá owó. Ẹ kíyèsára dáadáa lénìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, inú yín máa dùn, ayọ̀ yín máa kún dáadáa lọ́jọ́ tòní. Múdù yín á ṣe bí ìgbà pé kí ẹ báwọn èèyàn ṣe, kí ẹ patí, kí ẹ dansíá dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó wù yín bí ìgbà pé gbogbo àwọn èèyàn tó rọ̀gbà yín ká báyìí kí ẹjọ́ wà papọ̀ tó sì jẹ́ pé ìrínisí yín, ìhùwàsí àti ìṣesí yín náà
á jẹ́ èyí tó ṣe pé á bí káwọn èèyàn fẹ́ wà pẹ̀lú yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ kíyèsára dáadáa àwọn nǹkan tó bá ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní ẹ má ṣe neglect ẹ má ṣaláì má kọbi ara sí wọn, ẹ kọbi ara sáwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó, ẹ tiraka láti rí dájú pé àwọn iṣẹ́ tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ ṣe wọ́n, kẹ́sì create àkókò láti fi jẹ̀gbádùn ara tiyín náà, láti fi wà láyọ̀ lọ́jọ́ tòní ẹ rí dájú pé gbogbo nǹkan ilẹ̀ mójútó dáadáa, ẹ má tàṣejù bo ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fi ń ṣe ohunkóhun lénìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kínú fẹ́ dédé máa bí yín bákan lọ́jọ́ tòní o, ìgbà pé kí ẹ bínú kẹ faraya pátápátá ló máa rí lọ́jọ́ tòní. Lẹ́ni ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ágúmẹ́ǹtì, pẹ̀lú ìbínú, pẹ̀lú àǹfà wàhálà àbí fàǹfà, ẹ rí dájú pé ẹ kíyèsára dáadáa, ẹ fẹ̀lẹ̀ ṣe, ó ṣeé ṣe kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tàbí kíyàn kan fẹ́ gbé nǹkan tó ṣe pé ẹ ò nífẹ̀ẹ́ sí láti jẹ wá, tàbí kíyàn fẹ́ mú yín bínú lọ́jọ́ tòní, tàbí kíyàn ṣe nǹkan tó ṣe pé a fẹ́ bí kínú yín má dùn káyọ̀ yín má kún. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ relax, ẹ fẹ̀lẹ̀ ṣe, pàápàá tẹ́ bá rí pé bóyá inú ń bí yín àbí inú yín ò dùn rárá, ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tẹ́ nífẹ̀ẹ́ sí bí ọ̀rẹ́, bí olólùfẹ́ tàbí mọ̀lẹ́bí, ó ṣeé ṣe kí yẹn tún jẹ́ kọ́kàn yín rọlẹ̀ díẹ̀. Lẹ́ni kò dára kẹ́ finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá, ẹ rí dájú pé ẹ fọpọlọ pípé ṣe ohunkóhun, ẹ sì kíyèsára ẹ jìnnà sí ìbínú pátápátá lọ́jọ́ tòní. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní, ó sì jẹ́ bó ṣe ṣe kí ẹ ṣalábàápàdé àwọn opportunity kọ̀ọ̀kan lọ́jọ́ tòní tó ṣe é ràn yín lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ wà positive, ẹ sì rí dájú pé ẹ túbọ̀ ń tiraka láti rí dájú pé gbogbo ohun tẹ́ ń ṣe pátápátá ẹ padà ṣe wọ́n láṣeyọrí. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan tó dàbí issue èyíkéyìí tó sì wà láàrin ẹ̀yin àtèèyàn tàbí nǹkan tẹ́ fẹ́ mójútó láàyè iṣẹ́ tó ṣe pé ẹ kọbi ara sí dáadáa látijọ́ yìí, ẹ fè ní kọbi ara tí wọ́n dáadáa, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ wà smart, ẹ gbájúmọ́ àwọn tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe nǹkan yín létò ètò lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ rìnrìn àjò lọ́jọ́ tòní. Ìrìnàjò yìí lè jẹ́ tó ṣe é pé ẹ ti ń retí látijọ́ mẹ́ta tẹ́lẹ̀, ó sì lè jẹ́ ìrìnàjò tó jọmọ́ ti iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ máa láǹfààní àti achieve àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Lọ́jọ́ tòní ẹ gbìyànjú láti tiraka láti ṣàwọn nǹkan tó ṣe é pé á bí ìdàgbàsókè àti àránṣe lórí iṣẹ́ yín. Lọ́jọ́ tòní ìrìnàjò tẹ́ bá rìn, èyíkéyìí ìrìnàjò náà á bí dáadáa, á bí dùnnú, ẹ máa rí oúnjẹ tó pọ̀ lórí rẹ̀, pàápàá tó bá lọ jọmọ́ ti iṣẹ́. Lẹ́ni kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè é sí abẹ́ èyí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí kí o lè rí bí ẹ ti ṣe ń fẹ́, kẹ́ sì create àkókò láti fi ṣe prayer dáadáa lọ́jọ́ tòní fún ohun rere. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe kí mood yín má fi bẹ́ẹ̀ dára púpọ̀ lọ́jọ́ tòní o. Ìbáṣepọ̀ yín pẹ̀lú ènìyàn kan tó súnmọ́ yín ó ṣeé ṣe kó rí bákan lọ́jọ́ tòní, kò sí bó tilẹ̀ hùn kó rí. Èní yẹn máa fẹ́ rí dájú pé àwọn nǹkan tó dàbí issue yìí ó yanjú pátápátá látàrí pé ẹnì fẹ́ jẹ́ kó ṣe ń pé á di nǹkan tá di rántó. Ó ṣeé ṣe kẹ́ni ìfẹ́ nílò ń pé kẹ́ fún ní space díẹ̀, kẹ́ fi sáàyà rẹ̀ ní àkókò yìí, kẹ́ jẹ́ kí gbogbo nǹkan tó ń dún rọ̀mùrọ̀mù nínú rẹ̀ kọ́kàn ẹ balẹ̀ pẹ̀sẹ̀ ṣáájú kí ẹ tó ní pé ẹ fẹ́ lọ bá lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ fọpọlọ pípé àti ọgbọ́n orí tọ́lọ́run fún yín ẹ fi mójútó ohunkóhun, ẹ wá mọ́kàn ara yín balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ìgboyà má fi bẹ́ẹ̀ sí fún yín rẹpẹtẹ dáadáa, tàbí kó ṣe é pé bóyá àwọn tó dàbí ọ̀gá fún yín àbáwọn tó dàbí aláṣẹ lórí yín, bóyá ó ṣàwọn kankan tó ṣe é pé ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ sí tàbí tí ò tẹ́yín lọ́rùn, tàbí kó fẹ́ dá wàhálà lẹ̀ sínú ìgbésí ayé ọ̀tá yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára lákòókò yìí dáadáa, ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín dáadáa, kẹ́ sì wá bẹ́ẹ̀ ti fẹ́ wá ọ̀nà àbáyọlé lórí. Lẹ́ni kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín, kẹ́ fi mójútó gbọ̀kọ́ kí ìkan kẹ́ fi tákù gbogbo nǹkan tó bá dàbí ìṣòro pátápátá. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ free mind yín kí ẹ sì wà positive. Aago 12 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ìyẹn oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní múdìyàn ṣe ń bí ìgbà pé kí ẹ gbé àwọn nǹkan tẹ́ ti fẹ́ gbé yẹ̀wò látijọ́ mẹ́ta bí àwọn pílànù tẹ́ ti ní látijọ́ ìkẹfẹ́ fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ tòní kẹfẹ́ bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí lọ́jọ́ tòní ẹni wulẹ̀ fẹ́ dìlé rárá ẹni fẹ́ dìlé rárá ẹni procrastinate bí ìgbà pé gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá kẹ́ ti ṣàṣeyọrí lórí rẹ̀ ló máa rí ẹ wá gbájúmọ́ dáadáa ẹni ìrẹ̀lẹ̀ kẹtẹ pámọ́ṣẹ́ lè ní dára. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.